ẹ̀mí àti wọn ó lè ti àwọn jáde kó wá gbọ́ bọba ládé sẹ́lù bàbá àtẹ̀mí ọ̀lọ́ba ni sọ́mà àlè ìbàdàn lèmi ní. bó ṣe islam rí kò ṣe islam mọ́ yẹn ìyẹn ò wá sọ pé kó bọ́ sí training of life. ẹ̀yàn bíi mẹ́wàá wá yí mi ká wọ́n wá ń gbá mi lójú látẹ̀yìn tí n bá yíjú síbi mi ò gbá mi tí n bá yíjú síbi mi ò gbá mi wọ́n lù mí tí wọ́n dá obìnrin kan láàrin wọn fi ń sunkún fún mi. kí lẹ fẹ́ káwọn èèyàn máa rò ṣé wọn ò ní sọ pé yes ṣé kì í ṣẹ́yìn fúnra yín kọ́ lẹ́ ń léyàn kúrò nínú islam. kò sọ́nà kankan tó ló bá dàn gbà ju ẹ̀mí àti tiwa lọ. ó ní ẹrú ni wọn ẹmíà. nínú nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ̀yin àti Tani Olohun lọ́jọ́ yẹn ẹ jẹ́ ká mọ bí ẹ̀sìn yín ṣe jẹ́ jàgídíjàgan tó tí ààyè bá gbà yín ni ẹ sọ̀kò pa Tani Olohun lọ́jọ́ yẹn. irú ìgbésẹ̀ tá a gbé àní sọ nínú kínní bí gbogbo ń tá a bá fi jà àìfi hàn yàn. nígbà àwọn gbé mi dọ́gba ẹ̀wọ̀n bàbá mi Ládọjà wọ́n lù mí o wọ́n lù mí tẹ́tí mi kẹ́kọ̀ọ́ sí gbọ́ràn mọ́. àwọn lọ́yà wọn ní ayé mi láàánú báyìí o wọ́n ń tẹ́tí mi tààrà. kò sọ́nà kankan tó ló bá dàn gbà ju ẹ̀mí àti tiwa lọ. àti pé bọ́ọ̀ mo ṣe tàti èmi tí ń gbé lọrin bọ́ọ̀ mo ṣe tàti Ìbàdàn lọ sí aráàlọ́ ni ẹ̀mọ̀ sànú mi ń gbé lọrin ń kó Ìbàdàn aráàlọ́ wa ni mo ní kóòtù mo ní kéèsì. ẹ̀yin ẹ̀ lọ gbọ́ bá ti tiwọn tó kàn tètè sọ fún Olúbàdàn tó wà ní kó lọ́ba náà níṣẹ́ ó tètè kọ́ lẹ̀ tó dá. Yorùbá ni wá entertainment ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ ẹ comment síbẹ̀ ẹ share ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yóò di sí o Yorùbá ni wá entertainment ìta gbangba là béwé ajílété. dá wàhálà míì sílẹ̀ nílùú Ìlọrin bẹ́ẹ̀ ò bá gbàgbé láìpẹ́ yìí ni àwọn kan ẹgbẹ́ kan ní ìlú Ìlọrin kóra wọn jọpọ̀ tí wọ́n ní pé àwọn ń wá ẹni tí wọ́n ń pè ní Ta Lọ́lọ́run nílùú Ìlọrin ohun tí wọ́n ní àwọn ń wá fún náà ni wípé wọ́n ní Ta Lọ́lọ́run wípé lọ́jọ́ Iléyá níṣẹ́ ni ó wé láwàní tó sì ń kírun ní iwájú òòṣà rẹ̀ ṣùgbọ́n ṣá o Ta Ọlọ́run sọ pé òun ò kírun níṣẹ́ lòun bọ àwọn bàbá òun lọ́nà ọ̀tọ̀ ó ní gbogbo ará Ìlọrin àwọn mùsùlùmí Ìlọrin kóra wọn jọpọ̀ sí tí wọ́n sọ wípé Ta Lọ́lọ́run kó wá jẹjọ́ o nítorí pé ó ń sin òrìṣà rẹ̀ tó sì múra bíi àwọn àáfàá òun náà fẹ̀sùn kàn lé lórí sí nínú ẹ̀ òun náà ni wọ́n ti sọ wípé ó bú ọba Ìlọrin ohun tí sẹ́ríkì tó sì sojú ọba Ìlọrin sọ òun náà ni pé ẹni tá à ń pè ní Ta Lọ́lọ́run yìí wọ́n lọ sọ wípé ẹni tá à ń pè ní Emir kì í ṣe ọba òun ni wọ́n fẹ̀sùn kan Ta Lọ́lọ́run sí wípé kó tún máa bọ̀ lókè kúra o nínú èyí tí Ta Lọ́lọ́run ti jáde pòkì bí ẹmọ tó jáde nínú hò ló ní ẹ̀wà gbà mí kí mo tún ṣe fáwọn Ìlọrin yìí wọ́n tún fẹ́ gbé mi ní pápámọ́ra ni o torí èyí tí wọ́n wá lákọ̀ọ́kọ́ níṣe ni wọ́n jí mi gbé nígboro Ìbàdàn ó ní ṣe ni wọ́n kó ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sóun lọ́wọ́ àti lẹ́sẹ̀ tí wọ́n sì ti ohun mẹ́yìn bóòtù láì gba police warrant ó láti pẹ̀lú pé wọ́n fojú ọba Olúbàdàn àgbà náà gbolẹ̀ wípé kí lọ́ba ó ṣe wípé kí ni gómìnà ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ gan ó ṣe ó ní ṣe náà wá gbóhùn ní yàyà ìlú Ìbàdàn tí wọ́n sì gbóhùn lọ sílùú Ìlọrin ó ní wọ́n nà ń débi pé etí ọ̀hún ọ̀tún yìí ò gbọ́ràn mọ́ ó ní débi pé ojú òun dòní kò ríran mọ́ àwọn Ìlọrin ọ̀hún ni wọ́n tún wá pe Ta Lọ́lọ́run báyìí o wípé kó máa bọ̀ ń lù Ìlọrin o kó wá ṣẹjọ́ ó tún wá jẹ̀yà bíi tàkọ́kọ́ ó sì sọ́ngbà náà kó di oṣù mẹ́ta tó ń lò lọ́gbà ẹ̀wọ̀n wọn ó ní ṣe ni wọ́n nà ń bí kúkú bíi yíyè ojoojúmọ́ làwọn mùsùlùmí Ìlọrin yìí ó ní náà nà ń wà nà fẹ́ẹ̀kú ni iná sì náà sí ni pé wọ́n ló ń bú wàhálà ó ń sì bú ẹni tán pè ní Emir àtàwọn kan nílùú ọ̀hún nínú èyí tó sọ wípé torí ẹ̀ náà ṣe fẹ́ pa òun ọwọ́ akégbàjarè sí ọba Ládọjà pé ẹ gbà mí o wípé àwọn ọmọ Ìlọrin àtogó Ìlọrin wípé ńgbà náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ ọwọ́ apè Ládọjà lọ́tẹ̀ yìí pé ẹ gbà mí o nítorí wípé àwọn ọmọ Ìlọrin tó ti gbé wàhálà wọn dé o wọ́n ní kó máa bọ̀ wá sílùú Ìlọrin pé òun ò sì rí lẹ́tà kankan níbẹ̀ náà sọ pé kóun wá rújọ́ ó ní ó yà ń lẹ́nu pé ọjọ́ tó ń rí fọ́nrán òun ọjọ́ kejì náà péjọ́ pé kó máa bọ̀ ó lóun ò lè lọ o nítorí wípé àwọn ọmọ Ìlọrin ṣetán láti ṣe pàmbí ìtọ́jọ́ sí ni wípé díẹ̀ ló kù Ọlọ́run ni ò pa òun o òun ló ti wá kégbà ayagba àyà sórí ayélujára pé gbogbo ẹni tó bá mọ̀ nípa ètò ìgbanisílẹ̀ tàbí tá à ń sọ wípé àwọn tí wọ́n ń jà fọmọnìyàn wípé ẹ gbà mí o àwọn Ìlọrin tó fẹ́ fi ọwọ́ ọlá gbà òun lójú báyìí wọ́n tó ní kóun wá tún ṣẹ̀wọ̀n ìyẹn nílùú Ìlọrin ìyẹn lókè kúrá ni wọ́n tún ní kó mọ̀ bọ̀ wà ní kí ló dé tóun kúkú lè ṣẹ̀wọ̀n òun àbí kóun wá kúkú jẹ́wọ́ èyí tí ì bá jẹ́ kóun wá jẹ́jọ́ òun ìyẹn nílẹ̀ Ìbàdàn wípé wọ́n lòun sọ̀rọ̀ òun lọ sílùú Ìlọrin lọ sọ̀rọ̀ ìlú Ìbàdàn ló ń ti sọ̀rọ̀ pé ká máa bọ̀ wá sílùú Ìbàdàn kóun wá máa jẹ́jọ́ tóun fẹ́ jẹ́ èèwọ̀ làbúrò gbóhùn lọ síbi tóun ti ní bàbá tóun ti níyà láàrin àwọn Fúlàní àwọn mùsùlùmí ó ní níbi tí wọ́n ti lu ohun wípé tó bá ṣeé ṣe ni wọn bá sọ ń lóko pa bí wọ́n ṣe pa ẹni tán pè ní Deborah ni ọwọ́ ara wọ ẹ̀bẹ̀ sí gbogbo ọmọ Nàìjíríà pátápátá bí ẹ gbà mí o wọ́n gbóhùn lọ báyìí lọ sílùú Ìlọrin láti lọ pa òun ni o wípé yìí tán máa ṣe lọ́tẹ̀ yìí ikú ni wọ́n fẹ́ fi bẹ̀rùn lọ́wẹ̀ ikú ni wọ́n sì fẹ́ fi dóhùn wò ó tó wá di pé òun ó kúkú ọ̀hún àfi kóun sọ fún gbogbo ọmọ Yorùbá kóun sọ fún gbogbo ọmọ Nàìjíríà gbogbo àwọn ajàfẹ́tọ̀ ọmọnìyàn ẹ gbà wọn o àwọn ará Ìlọrin tó ti ní kó máa bọ̀ wípé òun sì mọ̀ pé wọ́n ń bọ̀ wá jẹun gbé nílùú Ìbàdàn ni níbẹ̀ ló ti ń pe ọba Olúbàdàn ló ń pe Ṣèyí Mákindé àti gbogbo àwọn lọ́ọ̀yà pátápátá lórílẹ̀‐èdè Nàìjíríà níbi tó ti ń sọ wípé ẹ bá ń fi fọ́nrán yìí kọ́ dọ̀dọ̀ gbogbo àwọn èèyàn wípé àwọn ọmọ Ìlọrin tó ti fẹ́ so ní síbáṣìbò bọ́n ṣe lọ́jọ́ sí èyí tó jẹ́ ṣe pé díẹ̀ ló kù kóhùn ó dọ̀run níbi tó sọ wípé etí ọ̀hún ò gbọ́ràn mọ́
àti pẹ̀lú pé ojú òun náà ò sì rìnà mọ́ níbi tí àwọn ọmọ Ìlọrin náà dé. Ó ní nígbà tí wọ́n so ṣẹ́kẹ́ṣẹkẹ̀ mọ́ lọ́wọ́ àti sóun lẹ́sẹ̀, ó ní àwọn èèyàn tí wọ́n ta aago 10 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń gbà òun lójú gbà òun nímú tóun bá yíjú sọ́tún ìgbà tì ní bóun bá yí sódòdì ìgbà tì ní o. Ó láwọn ọlọ́pàá tán wà ńbẹ̀, wọ́n ní dandan àfi kóun kọwọ́ bọ̀wé. Ó ní ìwé tóun ò mọ nǹkan kan pa ẹ̀ tóun ò rí nǹkan kọ náà ní kóun fagídí mọ́ sáìn. Ó lóun fagídí sáìn kìíní ọ̀hún nígbà tí òsẹ́ni tí ó gbìjà òun lọ́wọ́ á pe gbogbo àwọn èèyàn ẹ gbà mí ẹ gbìjà mí. Níbẹ̀ náà ni arábìnrin Afọlábí ti jáde ló ti sọ wípé ìwà tọ́mọ Ìlọrin wù yìí ò dáa. Tẹni wọ́n ṣe bí ẹni pé àwọn Olódùmarè àti pé àwọn Ọlọ́run gba ilé lọ́wọ́ nítorí pé Tinubu jẹ́ mùsùlùmí àti igbákejì ẹ̀ jẹ́ mùsùlùmí táwọn mùsùlùmí ṣe wá lágbára lórí gbogbo ìṣẹ̀ṣe báyìí. Ó máa sọ̀rọ̀ tó pọ̀, ẹ wo ọ̀rọ̀ pọ̀ nù ìwé kọ́bọ̀ níbi tí wọ́n ti fi àwọn fọ́nrán ọ̀hún hàn wá, níbi tí Yèyé Afọlábí ti sọ̀rọ̀, níbi tí ẹni tá à ń pè ní Talọ́lọ́run gan ti sàwọn ọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ bá sì gbọ́rọ̀ ọ̀hún omi á máa bọ́ lójú yín ni nítorí pé Talọ́lọ́run sọ̀rọ̀ tàánú àti àwọn ìkorò tí ò rí bí ìgbà tán bá fẹ́ kan Jésù má gbélébù ni tí wọ́n sì dájọ́ òkú fún nítòun. Bẹ́ẹ̀ ni kinní ọ̀hún sì rí lọ́kẹ́ni tá à ń pè ní Talọ́lọ́run. Ẹ wo wọ́n fi fọ́nrán ọ̀hún hàn wá àtọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀. Bó wá jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn gbò wá tàbí tí ẹ̀yin gbọ́ wá ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwọn àǹbẹ̀yìn ẹ bá wa tẹ̀ sójú ẹ bá wa dọ̀rẹ́ káwa náà ó sì bá yín dọ̀rẹ́ ẹ wá mọ́ gbàgbé o láti àbúkọ́ lébè kan tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ tó rò ní ọmọ aran ilé ti nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹja máa bẹ́tù ọ̀hún bọ̀ ẹja ṣíà ẹ̀ gbogbo ọmọ Yorùbá ó gbọ́ o ẹja pin kálíkà pin dóko gbogbo social media pátápátá kí wọ́n rí ohun tí àwọn Ìlọrin tó fẹ́ ṣe sí fún Talọ́lọ́run báyìí wọ́n ń gbèrò láti jákun ẹ̀mí ẹ̀ ni o wọ́n fẹ́ lọ pa nílùú Ìlọrin ni ló sì ń ké gbàjarì bẹ́ẹ̀ ẹ̀yin sáà tẹ subscribe button síbẹ̀ ẹ̀ka àgọ́ pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ẹja ṣíà ètò ọ̀hún ẹja máa bẹ́tù ọ̀hún bọ̀. àti ọjọ́ tí ọ̀rọ̀ Tani Olohun ti ṣẹlẹ̀ Muslim ò balance mọ́ lórí ilẹ̀. torí èmi rò pé bóyá olùpẹ̀jọ́ táyà pé tòótọ́ ẹjọ́ yìí olùpẹ̀jọ́ ni ó jáde pé ya ẹni yìí ni ó sọ̀rọ̀ agbẹjọ́rò ní mọ́tò ń tẹ́sìn mi o ẹjẹ́ tí ó lò olùpẹ̀jọ́ àkàṣà gbọ́ pé agbẹjọ́rò ló sọ pé Talọ́lọ́run oníkẹ́rọ́ níyà ọ̀la kóòtù rẹ̀ òun ni wọ́n tún ti bẹ̀rẹ̀ yìí o ìpẹ́ mi àwọn tún ti múná wọn jáde kí wọ́n tún wá gbé mi láì ṣe pé lùtẹ̀ bàbá tèmi ọlọ́ba tó lè jà fẹ́ mi bàbá mi Ládọjà àwọn ọmọ gbúdọ̀ gbé mi lọ ẹ̀mí mi ò dé o. bàbá wa Ládọjà wọ́n ti borúkọ yí jẹ́ orúkọ tẹ́ ẹ̀ jẹ́ ni wọ́n ń pè yín báyìí nígbà tí kó tó di pé ẹdún yàpèrè bàbá yín bàbá wa Ládọjà ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí èmi gangan ìlú Ìbàdàn mò ń gbé ọ̀sán kan òru kan lárí pé àwọn kan ni wọ́n wá jí mi gbé láti ìlú Ìbàdàn nígbà tí wọ́n jí mi gbé wọ́n wọlé lọ́sàn kan òru kan wọ́n gbé mi wọ́n sùn mí rúgúdú wọ́n jù mí ní ọkọ̀ bàbá Ládọjà ẹ̀yin kọ́ yìí níbo là ń lọ wọ́n jù mí ní ọkọ̀ tí wọ́n dè mí lọ́wọ́ sẹ́yìn tí wọ́n tì mí sẹ́yìn búùtù ọkọ̀ wọ́n sì gbé mi láti bí wọ́n gbé mi délùú Ìlọrin nígbà mo délùú Ìlọrin ni mo rí tí gbogbo wọn yọ kámẹ́rà tí wọ́n na kámẹ́rà gbígbé tó gbé mi délùú Ìlọrin náà lọ tì mí mẹ́wọ̀n bàbá wa mọ̀ ń gọ́rọ̀ pé bàbá Ládọjà kẹ́ ẹ lè bá a mọ ìyà tí wọ́n ti fi jẹ mí ìyà tó fi jẹ mí yìí kìí ṣe ìyà pé mo jí ewúrẹ́ kìí ṣe ìyà pé mo jalè kìí ṣe ìyà pé mo dòdì fàyà o ìyà pé mò ń jà fún ìran Yorùbá mò ń jà fún ìlú bàbá mi ìlú Ìbàdàn ìyà tó fi jẹ mí nù bàbá mi Ládọjà àwọn ọmọ gbúdọ̀ gbé mi lọ ẹ̀mí mi ò dé o pẹ̀lú àwọn kíni ìṣẹ́ṣe yìí wọ́n mọ̀ tún kọ̀ wá jí mi gbé wọ́n bá tún padà wá gbé mi ẹ̀mí mi ò dé o agbẹjọ́rò ní sọ̀rọ̀ yìí o kìí ṣe olùpẹ̀jọ́ o kìí ṣadájọ́ o nǹkan yẹn. ọ̀rọ̀ tiẹ̀ bíi tàwọn ọmọ kéékèèké tí mo ní wà lórí social media mo sọ mo ní àwọn ọmọ kéékèèké tá à ń sọ yìí ọ̀rọ̀ ọjọ́ orí kọ́ lágbàlagbà bá ti wà tí ọba ti nílà káyì tó fi lè process ọ̀rọ̀ ọmọ àkàkùn wọn náà ọ̀rọ̀ Talọ́lọ́run kọ́ mọ̀ gbà wà kò sí nǹkan kan ọ̀nà táwọn ń gbà dìrì ẹ̀jọ̀ àwọn maturity láti treat case rẹ̀ wọ́n àwọn yìí. ṣé ẹ gbọ́ ó ní Talọ́lọ́run bú àwọn Talọ́lọ́run bú mo gbọ́ pípa àwọn kan wọ́n náà ń wá mi mo ṣètò pé kí gbogbo àwọn èèyàn bá mi wọ́n náà ń wá mi gẹ́gẹ́ bí ìrírí tí mo ti rí níjọ́ sí tí wọ́n wá gbé mi lálápá yàká tádé mẹ́yìn búùtù láti Ìbàdàn dé Ìlọrin inú tán somi lẹ́sẹ̀ somi sẹ́yìn somi lọ́wọ́ sẹ́yìn somi lẹ́sẹ̀
mo wá gbọ́ mo kí gbàjarè kí gbogbo ayé ó gbà mí làwọn eléyìí tí wàá nìyí wọ́n sọ pé ta Ọlọ́run ń bú àwọn ń bú wa ẹgbọ́n tí ó wí agbẹjọ́rò ní bú wa agbẹjọ́rò yìí gẹ́gẹ́ lólùpẹ̀jọ́ o ọ̀rọ̀ yóò mọ̀ yé mi mọ̀ ń bú wa ṣé ń bú wa ni àbí ń bú ajẹ́jọ́ mi torí àbí ṣé bí apẹ̀mí lágbẹjọ́rò nísìn ní ta lọ́lọ́run ń bú ẹni tí mò ń oníbàárà mi ó ń bú oníbàárà mi ṣùgbọ́n àwọn gẹ́gẹ́ nísìnyí wọ́n ní ta Ọlọ́run bú wa ta Ọlọ́run ṣé lọ́yà ta Ọlọ́run bú lọ́yà tó kò mọ yé mi. a pé wọ́n ń tẹ̀tọ́ mi lójúmọ́lẹ̀ gbogbo èèyàn arábàdàn ẹ̀ ń wò ó láìsí pé kò sí ilé ẹjọ́ Ìbàdàn wọ́n ní wọ́n wá ní oníkọ́ọ̀tù lọ́la ìlú bíi tí ìdí níyà tí ní baba tí ń gbèrí ẹ̀yin kí ni ẹ mọ̀ sọ̀lẹ̀ ìdógún ẹ mọ̀ sọ o ẹ lọ mọ̀ sọ nìsín ogun lẹ̀ ń pè yí o ẹ̀ ń pogun mo fi fábúrà ẹ̀ ń pe ogun lẹ̀ ń pè yí o ogun lẹ̀ ń pè o ogun lẹ̀ ń pè o ńlá lọ́jà gbé ẹ̀yà àjẹfẹ́tọ̀ ọmọnìyàn ṣe gbọ́ nígbà tí mo gbọ́ nísìn mo ní mọ́níta Ọlọ́run oníkọ́ọ̀tù Monday èyí ọjọ́ kejì jọ́ tí ń sọ̀rọ̀ yìí àbí Monday níjọ́ kẹta síjọ́ tí sọ̀rọ̀ yìí ó níjọ́ kejì kémi ò tó rí fídíò tí wọ́n ṣe yìí gan ó bọ́ sí Sunday oníta Ọlọ́run oníkọ́ọ̀tù níjọ́ kejì tí wọ́n sọ̀rọ̀ yìí níjọ́ kẹta kóòtù bo ni sẹ̀ríà kóòtù wọ́n fẹ́ wá gbọ́mọ Ìbàdàn lọ sẹ̀ríà kóòtù lọ ni tó ní mo tún gbà wọn mo dáhùn kílẹ̀ tán sọ pé ọ̀rọ̀ òfin ni ọ̀rọ̀ òfin tí wọ́n gbọ́ pé wọ́n ń pè ọ́ ní ọ̀rọ̀ òfin ni sáàmọ̀ sáré lọ bẹ̀ níbi tí ń gbé tí tó wá ní mo sì ọ̀bẹ̀ tí bá sì ọ̀bẹ̀ ìbí náà sá nílùú bàbá ọ̀rọ̀ òfin ẹ pẹ́ mẹ́sì bàbá tó wà UK kẹwàá ọ̀rọ̀ òfin kẹwàá kọ ìwé fún pé yá ó ní kóòtù ní Monday kó ní kóòtù ní Monday. náà law issue law ni law tá a sì ń sọ yìí common law là ń lò kì í ṣe Islamic law ìwé ẹni tẹ́ ń pè mí ní sẹ̀ríà lawyer you are right tí ó yẹ jẹ́ sọ ní míyàn méjèèjì mọ́ méjèèjì ló jẹ́ mi sí gbogbo àtàdúgbò àti sẹ̀ríà àti common law tẹ bùkátà yẹn gbogbo ẹ̀ yé wa sí tó òfin ti èbó tẹ wá. ẹ pẹ́ mẹ́sì bàbá UK ẹ pàkàbí ọlọ́ba ẹ pẹ́ olówó èkó pé wọ́n ní kóòtù Monday UK kò sílùú stéètì ò ní òfin tó ń gádà stéètì kọ̀ọ̀kan àfi kẹ́yìn ò fò láti stéètì yìí kẹ́ wá jíyàn gbé stéètì kan yìí mọ̀ pé gómìnà lu ti ní kọ́ńtò tí wá ń bì. tẹ gbárùkù tẹ mọ̀ jù òun náà là ń fi bá yín jà so nípa títa lọ́lọ́run kọ́ ọmọ gbèbú kọ́ ọmọ gbà wá títẹ́míà á stop rẹ̀ ọ̀nà tá a gbà stop rẹ̀ ni pé gbogbo àwọn tí wọ́n bá ní access sí Olúbàdàn kí wọ́n pè wọ́n sọ fún Olúbàdàn pé ó ti kọ́ rẹ̀ tó ọ̀dà. bàbá mi ṣe ń gbọ́ nípa tí mo sọ náà wọ́n sọ o fún ọ ni mo bú ẹ́míà nínú ìpẹ̀jọ́ níjọ́ wọn á jí mi gbẹ́njọ́ sí inú ẹjọ́ tán kó wájú mi ni pé ara àwọn tí wọ́n bá mi ṣẹjọ́ ẹ́míà wà lára wọn mo mọ̀ pé àpawọ́pọ̀ gbogbo wọn náà jọ wá jí mi gbé tẹ́míà sì jò lórí wọn ní tí mo sọ náà nù ṣé kò sínú ìwé ìpẹ̀jọ́ tẹ́ gbé wá fún mi ni nígbà wá jí mi gbẹ́njọ́ sí ṣé bó ṣe ń pẹjọ́ nù ni ẹ wá jí mi gbé láti di Ìbàdàn ẹ sùn mí lùgùdù ẹ gbèmí dé lọrin ẹ bòdé lọrin ẹni mọ tọ́bọ̀ wé pẹ̀jọ́ ẹ jẹ mí pa tọ́bọ̀ wé kóòtù lágọ̀ọ́ ọlọ́pàá nílùú ìtọ́lọ́ba tó níjòyè ẹ sì sọ̀rọ̀ òpònú lẹ́nu inú yìí sì ń dùn mo wá dákọ̀ gbogbo ẹ̀yìn tẹ́jọ wá jí mi gbé tẹ́wọ́ tọ́wọ́ mi bọ̀wé wọ́n wá sọ pé mo bú ẹ́míà ṣé ìbúnú ni ó gbá mi lójú onímọ̀ rẹ̀ ni ṣé tí ẹ ń bá ṣùgbọ́n gbàgbé sẹ́ni tó bá kó ẹ ń kó lè gbàgbé ni ṣé gbà jí mi gbé ń jọ sí ṣé ẹ lọ́ fọwọ́ ra mi lórí ni ẹni àná lára tà láti kí
ìbú ẹ̀mí ayé ó kọ ẹ̀mí ayé sí lára orúkọ lára orúkọ àwọn tẹ́ kọjọ́ sí ni tẹ́ wá kó ẹjọ́ lé mi wájú láì gba wárántì kẹ́ tó gbé mi ìtàn ni mo fi bú ẹ̀mí àwọn nu o bàbá mi Ládọjà sẹ́ ti rí báyìí odidi ìlú ló bá mi jà ló ń bá mi jà báyìí tẹ́mí àwọn sì lè wájú ìwà owó sì máa ṣe o bóyá bàbá tèmi ò lọ́ba. ẹni tó bá ń gbélé gíláàsì kò gbọ́dọ̀ jókòó àní kọ̀ǹdọ̀ rẹ̀ tó bá ń bú ẹ̀mí àti tiwa àwọn ò ní jáde kàrọ̀ náà fi kó kéré sí wa ó jìnnà sí wa gan àmọ́ àwa aláwọn tí ń lé irú rẹ̀ tá a lè yàn jáde ẹ̀yin náà lọ bọ́ bá ti tiwọn tó kí wọ́n tètè sọ fún Olúbàdàn tó wá ti kún lọ́ba rán níṣẹ́ kó tètè kọlù rẹ̀ tó ọ́dà. ṣe gbọ́rọ̀ tó sọ ṣe gbọ́rọ̀ pònú pípa àwọn láwọn pé ta pé mi gbogbo bá wọn lórí pé mo sọ pé wọ́n wá jí mi gbé ń jọ́ sí ó ní mo bọ́ wọn pé kí wọ́n kọlù ta lọ́lọ́run tu ọ́dà pé ta pé bàbá Ládọjà ló rán mi níṣẹ́ ọba gidi làwa ní olólùfẹ́ mẹ̀kúnnù làwa ní olólùfẹ́ aráàlú làwa ní bàbá àtẹ̀mí Ládọjà mo ò lè kún àwọn ọmọ kankan wọn ò lè kún yàn lọ́wọ́ pé kí wọ́n lọ jíyàn gbé láíláì bàbá mi Ládọjà wà lọ sọ pé ó yá kí wọ́n lọ gbọ́ ọmọ kan wá nílùú kan torí pé ó ń bú àwọn táwọn èébú níjẹ́ wà lẹ́gbọ́n pé bàbá Ládọjà wá sọ pé yá ọmọ kan kódà nínú Ìbàdàn bí gan ọmọ kan ó sọ̀rọ̀ sí mi ó yá ẹlẹgbẹ́ wá bàbá ti wá kọjá báwọn àwọn bàbá ti yín àwọn lè sọ pé ọmọ ó yá ẹlẹgbẹ́ wá ń bú wa ń sọ̀rọ̀ sí wa táwọn èébú wọ́n bú pírẹsidẹ́ǹtì Tinubu wọ́n ti fẹ́ẹ̀ bú pa gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Mákindé wọ́n ti fẹ́ẹ̀ bú pa yóò àmọ́ gbẹ̀yàn kí sẹ́yìn wèrè láì tọ́ ni wá ní pé wọ́n bọba yín ìwọ bọba tiwa sọ́ba Olúbàdàn sáwọn ni wọ́n lọ gbẹ̀yàn wá rí ni ọ̀rọ̀ kan ló gbọ́ ló bá mo tó mo rò wá ni ṣe bẹ́kún lọ́ bá kun wá ẹni àlára ta ẹgbá ẹ̀ lójú ẹkú gbàmúgbò ó wá ń ké ẹwà ló ṣe ń ké ẹtì mílíọ̀nù mẹ́wọ̀n fún ìdóṣù mẹ́ta ẹlùmílùmí ẹfẹ́ gbẹ́mí mi ó wá dìsìn mo wá ń gbọ́ wùrùwùrù mo wá kíwé jáde mo wá ń dákọ̀ gbogbo ẹ̀yìn tó bá gbé mi ń jọ́ sí ẹwà ni mo ṣe ń ké ṣé ìwà tó mọ̀ ìwòrán ni ẹ̀yìn tó mọ̀ ìwòrán àbí ogun tí a yẹ dákun gbogbo ẹ̀yìn olólùfẹ́ ta Ọlọ́run káàkiri àgbáyé pátá pẹ̀lú olólùfẹ́ ìran Yorùbá gbogbo ẹ̀yìn ọmọ káàárọ̀ oòjíire gbogbo ẹ̀yìn ọmọ Ìbàdàn látòkè délẹ̀ ẹ dákun wọn ẹ bá pín fọ́nrán yìí ẹ bá pín káàkiri ẹ bá mi táàgì kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn bàbá wa Adéwọ̀lú Ládọjà ẹ dákun ẹ bá pín fọ́nrán yìí lọ́dọ̀ wọn torí gbàmígbàmí láàgbà ẹ dákun wọ́n sì ní iye ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ ní gbọmọ Ọ̀rúnmìlà bàbá mi Adéwọ̀lú Ládọjà ẹ dákun ẹ gbà mí ìyà kan ní ti ń jẹ àwọn ọmọ Ìbàdàn tipẹ́tipẹ́ ìyà kan ti ń jẹ àwọn ọmọ Ìbàdàn tipẹ́tipẹ́ pàápàá jùlọ lémi tèmi jọmọ Ìbàdàn tẹ́ pé nípa àbí mi lè yá àti lè bàbá ọmọ Ìbàdàn ni mí tó sì jẹ́ pé mi ń fìgbà kankan gbé ìlú kankan yàtọ̀ sí ìlú Ìbàdàn ṣùgbọ́n ní ìsìn ni mo tó mọ rírì kéèyàn ò ní ọba pàápàá jùlọ ọba tí wọ́n active èsì mo tó mọ rírì rẹ̀ nísìta sì wà níyì mo mọ̀ pé bàbá wa Ládọjà ẹ dìde sọ̀rọ̀ yìí torí ọ̀rọ̀ yìí wọ́n ti fi tàbùkù ẹ̀yin gangan ìyá pé mo ń jà fún ìlú mi ni wọ́n fi jẹ mí ṣùgbọ́n nígbà náà ẹ̀yin ò tí dọ̀kọ́ pẹ̀lú bàbá yín ṣùgbọ́n ní ìsìn tẹ́yìn dákòrè bàbá yín mo mọ̀ pé ó ṣeéṣe kẹ́yìn ò kọ́yà náà fún wa torí ní ìsìn báyìí mo ń sọ̀rọ̀ wọ́n ti wá mú kọ́ tiyín náà mọ́ bàbá wa yìí kọ́ yìí wọ́n mọ̀ sí gbé mi dé ìlú Ìlọrin o bẹ́ẹ̀ ni gbogbo wọn dùn ni wọ́n ń yọ̀ nígbà wọ́n tì mí mọ́lé wọ́n gbé mi dé lálẹ́ nígbà tó dára ọjọ́ kejì
àwọn kìnnìún bá lọ gbé ìwé kóòtù wá wọ́n bá ní tọ́ bọ̀ wọ́n ní tọ́ bọ̀ ìwé kóòtù nínú àtìmọ́lé ibẹ̀ wọ́n gbàgbé mi dé kóòtù nígbà mo dé kóòtù ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ka ẹjọ́ lé mi lọ́rùn wọ́n ní èmi mo ṣẹ̀ ọba wọn lù lọ́rin mo ṣẹ̀ lágbájá mo ṣẹ̀ tàmẹ̀dò wọ́n ní mo ṣẹ̀ kọmínísánná kan ipe lórí ètò tí mò ń ṣe bàbá mi Ládọjà ibẹ̀ wọ́n gbà tì mí mẹ́wọ̀n nígbà wọ́n gbé mi dọ́gbà ẹ̀wọ̀n bàbá mi Ládọjà wọ́n lù mí o wọ́n lù mí tẹ́tí mi kẹ́kọ̀ọ́ sí gbọ́ràn mọ́ tí n fi lè lajú mọ́ níbi tí wọ́n lù mí dé ìyà ipò tó bẹ́ẹ̀ gẹ́ wọ́n sọ mí sáàrin wọ́n sọ sẹ́kẹsẹ̀ sí mi lọ́wọ́ wọ́n sọ sẹ́kẹsẹ̀ sí mi lẹ́sẹ̀ èèyàn bíi mẹ́wàá wá yí mi ká wọ́n wá ń gbá mi lójú látẹ̀yìn tí n bá yíjú síbí mi ò gbá mi tí n bá yíjú síbí mi ò gbá mi wọ́n lù mí tí wọ́n dá obìnrin kan láàrin wọ́n fi ń sunkún fún mi báwo mi Ládọjà tójú mi rí nu o lọ́wọ́ àwọn aráàlú Ìlọrin ìfẹ́ kọ́rọ̀ yìí ogun àpàtà dá sí mi lára bẹ́ẹ̀ dì sí èyí tí mò ń wò nínú àìsàn tí ń bẹ́ẹ̀ dì sí èyí tí mò ń wò nínú àìsàn ojú ń bẹ́ẹ̀ dì sí ní ìtàn dá sí mi lára nígbà tó wá di bí ọjọ́ mẹ́jọ sẹ́yìn nísìn mo wá gbọ́ àwọn mẹ́sẹ̀jì kan táwọn èèyàn pè mí pé wọ́n náà fẹ́ wá jí mi gbé o wọ́n náà tó fẹ́ wá gbé mi bíi ti jọ́sí o mo wá fi jáde bí ọjọ́ mẹ́jọ nísìn bàbá mi Ládọjà dákun ẹ gbà mí olóyè Sunday Igboho ẹ gbà mí kábíyèsí Ọ̀nìrìṣà ẹ gbà mí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ẹ gbà mí gbogbo jagunjagun ẹ gbà mí gbogbo ẹ̀yàn ọmọkọ Yorùbá ẹ gbà mí inú mi sì dùn pé nígbà tí mo ké gbàjalè yẹn ara àwọn tí wọ́n dìde tó sì gbèsè lójú ẹsẹ̀ ara àwọn olóyè Sunday Igboho wà ọmọkọ ni wọ́n kọ́ lọ́n jẹ́ kí wọ́n pẹ́ fún wa nígbà wọ́n lù mí tó di pé mo ti díjọ wọ̀ lọ wọ́n wá wọ́ mi lọ sí àárín àwọn tí wọ́n ti ní wọ́n lọ pa wọ́n pè nínú ẹ̀wọ̀n gbọ́ ẹ̀wọ̀n wọ́n pè àwọn èèyàn ní condemn ibẹ̀ ọjà jalè báyìí kò bí àjálẹ̀ ń bẹ̀ rí báyìí torí inú òkùnkùn ni ibẹ̀ ni wọ́n padà wọ́ mi sí. ìyà tó fi jẹ mí ẹnì ó wá dùn mí pé àwọn ajàfọ́tọ̀mọnìyàn wà láyé gbogbo wọn wà láyé àwọn wọ́n dìde ṣùgbọ́n nígbà tó yá ọ̀rọ̀ padà lọ bàbá mi Ládọjà mú mọ̀ lóṣù mẹ́ta àwa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n dìde pàápàá jùlọ àwọn ajàfọ́tọ̀mọnìyàn bí àwọn bàbá mi dáadáa Ọmọyẹlé Sowore àwọn dìde wọ́n tún gbá àwọn èèyàn dìde nígbà tí wọ́n rí bọ́n ṣe ń fìyà jẹ mí tí wọ́n tẹ ẹ̀tọ́ mi lójúmọ́lẹ̀ bàbá mi Ládọjà tí ìdí àpòrè àwọn bàbá yín gbà náà níbi ọjọ́ bíi mẹ́jọ sẹ́yìn ni mo wá tún rí first message táwọn èèyàn text mi pé àwọn kan wọ́n ní wọ́n ń wá mi wọ́n ní wọ́n ń wá mi wọ́n ní wọ́n ń wá mi máa rò pé àwọn wo ló tún ń wá mi òyìn ló fà á tí mo fi ṣe fọ́nrán tí mo ṣe wípé bàbá mi Ládọjà ẹ gbà mí o ẹ̀yin lágbára ẹ dà mí o bàbá mi Ọ̀nìrìṣà ẹ gbà mí o olóyè Sunday Igboho ẹ gbà mí o ẹ rí i pé mo dápọ̀ àwọn lọ́ba tí mo dákọ̀ pé mo wá sọ́nu fídíò tí mo ṣe yẹn pé wọ́n ti wá gbé mi rí o láti ìlú Ìlọrin tí wọ́n sì fìyà jẹmí fún ìdí oṣù mẹ́ta kí wọ́n tó tú ọlọ́run mi o mo sọ pẹ̀lú ìrí tí mo ti rí ṣáájú o mo fi kígbe níbi ọjọ́ mẹ́jọ sẹ́yìn ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ fún mi ní ìjẹta tí mo rí àwọn lọ́ọ̀yà méjì báyìí tẹ́ wà lára àwọn tí wọ́n lọ́ọ̀yà tí àwọn tó gbé mi ń jọ sí tí wọ́n lò àmọ́ lọ́ọ̀yà ọ̀hún ló tún wá fà tí mo fi jáde lónìí o àwọn lọ́ọ̀yà ọ̀hún wọ́n ní ayé mi láàánú báyìí o wọ́n ń tẹ́tì mi tààrà wọ́n ń tẹ́tì mi wọ́n tún fi mí kọ́ àbá wa Ládọjà lọ́rùn
wọ́n threaten mi at the same time wọ́n tún threaten Baba Ládọjà. òun ni wọ́n tún ti bẹ̀rẹ̀ yìí o ipẹ́ mẹ́ra àwọn tún ti múná wọn jáde kí wọ́n tún wá gbé mi láìsí pé lùtẹ̀ bàbá tèmi ọlọ́ba tó lè jà fẹ́ mi ẹ̀mí àti wọn lè mọ̀ tí àwọn jáde kí wọ́n wá gbé ọmọ ọba aládé ẹ̀mí àti wọn ó lè tí àwọn jáde kí wọ́n wá gbọ́ ọmọ ọba aládé sẹ́lù bàbá tèmi ọlọ́ba ni sọ́mọ àlè Ìbàdàn lèmi ní. olórí ìlú tiwọn ó ń pè àwọn jáde ó tún wá pè wọ́n jáde ó wá ní wọ́n wọnú Ìbàdàn wá kí wọ́n wá gbọ́mọ Ìbàdàn nú Ìbàdàn kí wọ́n wá gbé lọ abẹ́ ọba abẹ́ ẹ̀mí àti wọ́n lọ ni níbi tẹ́mi ò ti lẹ́nì kankan tí ì ti mẹ́nì kankan kí wọ́n tún lọ mọ̀ fìyà jẹ mí. àbí ká sọ pé ẹ̀mí àti wọn olólágbára jù nínú gbogbo Nàìjíríà náà ṣe ń fipò olórí tiwọn yan ipò olórí tiwa jẹ gbogbo yín play fọ́nrán náà tí owó jọ rí inú fọ́nrán náà yín tí wọ́n fìdí ẹ̀ múlẹ̀ ni pé àwọn o èmi ń lọ kóòtù lọ́jọ́ Monday ó wá yà mí lẹ́nu pé lọ kóòtù lọ́jọ́ Monday ẹ̀wẹ̀wẹ̀ nígbò la bẹ̀rẹ̀ ẹjọ́ èyí tẹ́mi gbọ́ ni pé wọ́n láwọn pé wọ́n ní àwọn kan wá mi ó wà jí mi gbé o mo fi ké gbàjarè wọ́n wá ń sọ nínú ẹjọ́ pé wọ́n wá sọ nínú fọ́nrán tí mo fẹ́ fi hàn yín pé ta lọ́lọ́run o ń lọ kóòtù o wọ́n tún mú ti olóyè Sunday Igboho wọ́n tún mẹ́yìn náà mọ́ ọmọ fún pé kí Baba Ládọjà ẹ gbà mí o wọ́n rí i pé ń jọ́ sí táwọn wá gbé mi kábíyèsí ìgbà náà wọn ò dìde kìí sí ìbẹ́ kábíyèsí àgbà náà ò dìde ṣùgbọ́n kọ́lọ̀ ńlọrọ̀ mi Baba Ládọjà ní ara bàbá kábíyèsí ìgbà náà ò fi taratara lé débi pé láti dá sí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n a dúpẹ́ ipò lọ́run Olódùmarè fún wa ní ọba tó pé tí wọ́n ló kọ tí wọ́n tún lẹ́nu tán tún mọ́ èèyàn bàbá mi Ládọjà ẹ dákun ẹ ṣàánú mi o ìyè tó fi jẹ mí níjọ́sí ìyá aláìlẹ̀ nìkan ni o wọ́n lò pé àwọn ní ẹ́míà wọ́n fìyà jọmọ aládé ni o torí gbà wọ́n gbé mi délé ẹjọ́ tó gbé mi délé ẹjọ́ ara tán kà fún mi ni pé wọ́n ní ẹ́míà àwọn ló ní káwọn ò wá gbé mi ipe wọ́n sọ pé lórí ètò mi mo sọ̀rọ̀ sí ẹ́míà àwọn ẹjẹ́ àjọ gbọ́ fọ́nrán náà wọ́n kọ́rọ̀ náà pọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tèmi tó wà ń bẹ̀ ló ń dùn mí torí wọ́n mú sọ̀rọ̀ olóyè Sunday Igboho náà ṣùgbọ́n mo mọ̀ pé bẹ́ẹ̀ àwọn kí wọ́n pipeline ní tolóyè Sunday Igboho kìí ṣe téèyàn rọ́ọ̀lù ṣùgbọ́n mi wọ́n ti fi lúyà ń jẹ mí rí ọmọ ṣe ń pe Baba Ládọjà pé ẹ bá mi táàgì fídíò ìdọ́dọ̀ wọn ọba tí wọ́n wà lẹ́yìn wọn láti wá gbọ́mọ ọba aládé láti wá gbọ́mọ Ládọjà lù Ìbàdàn ṣùgbọ́n mo mọ̀ pé Baba Ládọjà ti débẹ̀ báyìí mo mọ̀ bàbá mi gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ jẹ́ sáré jọ wo fọ́nrán tí mo ní wọ́n ṣe kó mọ́ dàbẹ̀ ni pé èmi mọ̀ ń pa èmi mọ̀ ń gbé. láti Èkó bá pè mí àbáṣà ìtìtù ìjà fídíò tí mo ṣe yìí àkórí bẹ́ẹ̀ Sunday Igboho rí báyẹn nǹkan ọba ní pé kí n jẹ́ kí òun gbé Sunday Igboho náà wọlé ó ní kí n jẹ́ ká lọ WhatsApp a sì bọ́ sí WhatsApp ó gbé Sunday Igboho lọ máa ní agbẹ́dúró àwọn nǹkan ní ń sojú fún o àwọn tí ń sojú fún ẹnì kejì jáwádé ẹ gbà mí láyè kémi náà mú mẹ́mbà kan wọ́n ní ẹni tí ó rọ̀ ní ọ̀lẹ́lẹ́rìí òun bẹ lọ́rùn ta ni mo sì wá ní ẹgbẹ́ wọlé òun náà ní lọ́ọ́ Àjàṣà wa tó dúró yìí èmi àti ẹ̀ so ọ̀rọ̀ dìnnáyà ò lè ṣẹlẹ̀ mọ́ báyìí èmi àti ẹ̀ àfa Saheed Shittu tó pè wá àti Sunday Igboho àjọṣe WhatsApp meeting yẹn Sunday Igboho sì address àwọn issues tí mo raise lọ́kọ̀ọ̀kan number one níbẹ̀ òun ni wípé òun ni founder Odùduwà Republic Yorùbá Nation as a result of that àwo ò ní confidence nínú rẹ̀ that was our position then ó ti change pẹ̀lú ọ̀rọ̀ tá a jọ sọ but then tó a sì pé àbá sọ̀rọ̀ kó sì clear rẹ̀ pẹ̀lú wa á dúró lórí rẹ̀ ní tó bá fẹ́ pokùnso kọ́ lọ pokùnso àwa ti sọ̀rọ̀
so gbogbo dáadáa tí wọ́n ṣe lórí social media ń kọ ilé ọ̀ràn yẹn ń sẹ́ náà ó tún wá ní pé kò rí bẹ́ẹ̀ at least tẹ́yìn máa ń sọ wípé Sunday Igboho òun ni security yín tá a wá sọ wípé wíwá Sunday Igboho insecurity lọ́jọ́ fáwa a jẹ́ pé it has called for concern ká máa bá ṣe rí middle course lókù so àwọn tó náà kan rí lè fi opportunity láti wá yan ọba Yorùbá nílọrin tí lọ́ọ́ ní wá kéré nínú ayé ni àwọn kan dẹ̀ ṣe program lórí rẹ̀ ní tí lọ́ọ́ ní wá kéré ní ẹ̀yìn wo wọ́n bọ̀ wá yan ọba Yorùbá kì í ṣe wípé. ṣé ń gbọ́ tí wọ́n sọ mẹ́rin sísìn olóyè Sunday Igboho wọ́n sọ wípé wọ́n fẹ́ wá gba wọ́n náà gbọ́ pé irú ẹ̀kún ń bọ̀ wọ́n á sọ pé olóyè Sunday Igboho pé àwọn gbọ́ pé wọ́n fẹ́ wá gba dé lórí ọba àwọn wọ́n ní táwọn rò nìyẹn ṣùgbọ́n wọ́n lólóyè Sunday Igboho pípa àwọn ti sọ̀rọ̀ wípé so àwọn ò ní ṣù pẹ̀lú olóyè Sunday Igboho àwọn ti sọ̀rọ̀. ṣé ó ṣeé ṣe ìtẹ́ fi mọ irú ìrònú tí àwọn rò nìyẹn ọ̀tọ̀ ní táwọn rò ọ̀tọ̀ ní táwọn rò olóyè Sunday Igboho iṣẹ́ tiwọn láti fi dáàbò bo gbogbo àwọn ọmọ ọba ládéládé olóyè Sunday Igboho sọ pé àwọn fẹ́ lọ Ìlọrin gan bí ó ṣe wípé àwọn ọmọ Ìlọrin tó képa jáde pé olóyè Sunday Igboho gbà wọn. lẹ́ẹ̀kejì a rí ìdọ́kùnrin kan tí wọ́n ń pè pẹ̀ ní Talọ Lọ́hùn tóun náà gba orí ayélujára lọ tó bẹ̀rẹ̀ sí ṣépè ní emir àwọn bẹ̀rẹ̀ sí ṣépè ní kí ìyẹn lè sọ nípa ọ̀rọ̀ Talọ Lọ́hùn. lọ́gbọ̀n tó wí nígbà tán ní àwọn ọkùnrin kan tó ń jẹ́ Talọ Lọ́hùn tẹ́ ẹ sọ pé ẹ fẹ́ ẹ̀yẹ àti ẹjọ́ fara kan ṣẹ́gbọ́n tí bàbá yìí wí ó ní kọ́sítọ́mà dáadáa. kọ́sítọ́mà dáadáa. bàbá mi lálọ́jà ṣẹ́gbọ́n ó ní Talọ Lọ́hùn kọ́sítọ́mà dáadáa ìyẹn túmọ̀ sí pé àwọn òòṣà máa ń fìyà jẹ Talọ Lọ́hùn àwọn òòṣà àwọn tí wọ́n bá wọn ṣe máa ń gbé ní tí sọnù ẹ bọ̀ àwọn threatening message wọ́n láwọn tí wọ́n bá wọn ṣe máa ń gbé ọkọ ọmọ táwọn òòṣà máa fìyà jẹ àtúfẹ́ gbé nísìn tá a fìyà jẹ nígbà tó jẹ́ pé nígbà tó fìyà jẹ mí jọ sí nǹkan kan ò ṣẹlẹ̀ nǹkan kan ò tẹ̀yìn ẹ̀ jáde sẹ́gbọ́n nígbà tó ń sọ̀rọ̀ Talọ Lọ́hùn ó ní kọ́sọ́mà dáadáa mo ti dẹ bàbá mi lálọ́jà mo ti dẹ́nà yà lọ́wọ́ wọn ọmọ Ìbàdàn ìgbé lọ ní o ìmọ̀ yẹ́ ẹnì kékeré lọ ní o mo ti dẹ́nà Ìbàdàn lọ́wọ́ bó ti dẹ́nà yà lọ́wọ́ àwọn Ìlọrin tẹ́lẹ̀ pé sọ ó tún rẹ́rìn pẹ̀lú fọ́kànbalẹ̀ jẹ́ Talọ Lọ́hùn kọ́sọ́mà dáadáa afẹ́ gbé nísìn ẹ̀ ń tàfẹ́ wọ́n bá wa jà bí ẹni wípé àwa kan nílẹ̀ Yorùbá afẹ́ wa gbadé lórí ọbẹ̀ àwọn pé gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí nígbà tá a fẹ́ wá bí ẹni pé káwọn kan bọ̀ láti wá gba Ìlọrin lọ́wọ́ emir bí àwọn ṣe mọ́ sọ̀rọ̀ tiwọn nù. ẹ ti ń gbé wájú. kọ́sítọ́mà dáadáa ní Talọ Lọ́hùn ó tún ti wà lọ́wọ́ wa báyìí kórópọ̀ rẹ̀ ń bẹ lọ́wọ́ wa bá a ṣe ń sọ̀rọ̀ bí n ṣe ń sọ̀rọ̀ yìí lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀ntẹ́ nìkan ní kéèsì rẹ̀ ni next week Monday ní kéèsì rẹ̀ so Talọ Lọ́hùn is never a problem lórí pé ó ń ṣépè lé wa ó ń bú wa yẹn. ṣé ẹ gbọ́ wọ́n ní Talọ Lọ́hùn kọ́sítọ́mà dáadáa ó ní kórópọ̀n mi ti wà lọ́wọ́ àwọn wọ́n á sọ fídíò yìí wọ́n ṣe bí fídíò bí ìjẹrin ni àbí ìjẹta náà ṣe fídíò yìí pé kórópọ̀n rẹ̀ ti wà lọ́wọ́ wa báyìí ọ̀ntẹ́ nìkan ní kéèsì rẹ̀ ni kéèsì tí ìmọ̀ kankan pa kéèsì bàbá mi lálọ́jà wọ́n mọ̀ fi yà jẹ mí o ẹ tún gbọ́ èmi tún wọ́n bá rẹ̀ tí ìmọ̀ kankan wọ́n bá ní àbí ọ̀tẹ́ nǹkan kéèsì rẹ̀ ni ọgbà mi wọ́n ti pa wọ́n ti kún wọ́n kàn gbé jáde ní gbòò wọ́n ti pa wọ́n ti kún wọ́n kàn gbé jáde gbì wọ́n yọ sí mi lójijì. kọ́sọ́mà dáadáa ni ó ní kóòtù ní Monday kóòtù kọ̀la ẹ bá sọ pé ó ní kóòtù Monday nílùú tí ń gbé tí mọ̀ yàn bẹ́ẹ̀ mo máa ń sẹ́yàn bẹ́ẹ̀ káàtì àní mo sẹ́yàn bẹ́ẹ̀ ṣé bí kóòtù wà ń bàdàn bí. pẹ̀lú ẹjọ́ tó sì tààsì pẹ̀lú ẹjọ́ tó sì bá mi fà lónìí a rí i pé ní Kwara State òfin nọ́ọ̀tì ni wọ́n lò ń bẹ̀ wọ́n lo penal code Ọ̀yọ́ State wọ́n lo criminal code nǹkan tó bá jẹ́sẹ̀ ní Ọ̀yọ́ State kò ní kí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kò ní jẹ́sẹ̀ ní
Kwara State nǹkan lè jẹ́ sàlẹ̀ Ọ̀yọ́ State kó mọ̀ jẹ́ Kwara State bófin ṣe sọnù. Ẹ dákun gbogbo ẹ̀yin ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn, gbogbo ẹ̀yin agbẹjọ́rò káàkiri àgbálá ayé, nínú èyí tí wọ́n ṣe ń jọ́ sí lèmi náà ti ń kẹ́kọ̀ọ́ báyìí. ń gbé lọ ni Ìbàdàn mò ń gbé, ìléyàn lọ ni. Ẹ wá sọ pé mo ní kéèsì ń lọ ni. Ẹ dákun kò mọ̀ yé mi mọ́. Bí n bá sẹ́yìn ṣé kò sí kóòtù Ìbàdàn ni. Ká ní mo lẹ́nìkan tí mo tiẹ̀ wà sẹ́yìn tóòtọ́ bí ẹ pé ẹ fẹ́ lo ọwọ́ agbára tẹ́ lò lé mi lórí jọ́sí tẹ́ fẹ́ gbẹ̀mí mi tẹ́ ẹ pé òun lẹ tún fẹ́ lò. Ṣé kò sí kóòtù Ìbàdàn ni á pé mo tiẹ̀ ní kò ní lábí òfin kò sí ẹni tí mo ò lè sọ pé ó ṣẹ̀ṣẹ̀ kan àbí kejì tí mo yẹ pé òfin ló darí gbogbo wa. Kódà béèyàn wú ọ jù ó lè sọ pé ó ti sì ọ́, béèyàn ṣe sọ̀rọ̀ jù ó lè ló ti sì ọ́, ṣùgbọ́n ó sàdíbi tẹ́ni ń gbé. Àti pé bó mo ṣe tàti èmi tí ń gbé lọrin bó mo ṣe tàti Ìbàdàn lọ sí ará lọrin ẹ mọ̀ ṣàánú mi ń gbé lọrin ń kú Ìbàdàn ará lọrin wa ni mo ní kóòtù mo ní kéèsì ìnílé lọrin ìmọ̀ nìkẹ́kẹ́ lọrin aláìwá wa pé àkọ́sùmọ̀ dáadáa ó ní kóòtù Monday ẹ̀dá kan ibo odò làádọ́rùn lásì báyìí. Bàbá mi lánàá jẹ́ ẹmọ gbà mí bó yẹn ládé ẹmọ gbà mí pín bá ṣe nǹkan tí èsì Ọ̀yọ́ State tí wàá dá Kwara State tí wàá lọ fẹ́ fi ìyàlẹ̀ jẹ mí kọ̀ mọ̀ yé mi. Láì bùkún sáwọn èèyàn Ọ̀yọ́ State àwọn kìíní kábíyèsí Olúbàdàn wọ́n mọ̀ fà wàrà àbàdàn pegi o wọ́n fara wọn fi àbí àyípẹ́ fi wá pegi ni wọ́n tún ní ta Ọlọ́run ó tún Monday customer dáadáa di ó lẹ́jọ́ Monday kóró pàdé ń bẹ lọ́wọ́ wa. Bàbá mi nǹkan kan mọ̀ tí ẹ̀ tún yé mi agbẹjọ́rò làwọn méjèèjì yìí pera wọn àwọn náà mọ̀ tó ń tẹ́tì mi ilé ẹjọ́ ní tẹ́tì mi báyìí ni àbágbẹjọ́rò kò tiẹ̀ mọ̀ yé mi mọ́ ẹ dákun ẹ ṣàánú mi sólùpẹ̀jọ́ ní tẹ́tì mi ni sílé ẹjọ́ ní tẹ́tì mi ni ságbẹjọ́rò ní tẹ́tì mi ni tó kò yé mi ẹ là wá lọ́yẹ̀ èmi mọ̀ túnbọ̀ àwọn ọmọdé mọ̀ ẹ̀rọ yìí o àwọn ilé mọ̀túnmọ̀ wọ́n mọ̀ tuntun màrú jẹ́lẹ́jọ́ lọ ọ̀rọ̀ yóò yé mi ẹ jẹ́ tí ó lòlúpẹ̀jọ́ akàṣà gbọ́ pé agbẹjọ́rò ló sọ pé ta lọ́lọ́run oníkẹ́rọ́ ní ọ̀la kóòtù rẹ tàbí ọ̀la ọ̀ntẹ́ni kóòtù rẹ agbẹjọ́rò ni mò ń sọ wọ́n mọ̀ fi nǹkan ṣe wà nígbà wọ́n ṣẹjọ́ alákọ̀ọ́kọ́ tán ti wá jí mi gbé ó dàbí pé wọ́n rí pé fún àwọn olókìkí àtìgbà náà wọ́n tún ti wá gbogbo ọ̀nà tí wọ́n tún gbà ṣẹjọ́ mi torí òkìkí wọn kó lè bá mọ́ ríṣẹ́ gbà bí a ti wọ́n rò nú o kódà ẹjọ́ òun yóò gbé wọn kò ní gbé wọn torí èmi rò pé bóyá olùpẹ̀jọ́ táyé pé tòótọ́ ẹjọ́ yìí olùpẹ̀jọ́ ni ó jáde pé ya ẹni yìí ni ó sọ̀rọ̀ agbẹjọ́rò ní mọ́tò ń tẹ́tí mi o kẹ́ẹ̀tù wá tún mi kìmọ́lẹ̀ tẹ́ẹ̀sì mọ̀ pé èyí tẹ́ẹ̀ sí fún mi ń jọ́ sí tẹ́ẹ̀lì mú tẹ́lẹ̀ gẹ́mi mi tẹ́ẹ̀ pé ọ̀pọ̀ ẹ̀tún wá àǹfààní mi ni àǹfààní mi tẹ́ bá rí báyìí àǹfààní àti pamílùkù tẹ́ ń wá tí wọ́n àǹfààní gbogbo àti pamílùkù tẹ́ ń wá tí a ti pamí sójú yóò wálẹ̀ àyè bẹ́ẹ̀ kọ́ ni tí a ti pamí ní sójú yóò wálẹ̀ àbí àwọn kí ló túkù tẹ́ fẹ́ sí ẹgbẹ́ ń jọ́ sí nígbà tẹ́ gbé gbogbo ayé dá sí ẹ fi ilẹ̀ nígbò tí bọ́ tún jùbọ́ yín lọ tí ó wáyé ti fi ń bú yín ẹ fi ilẹ̀ ní ìsìn báyìí ó tún wá ti rìn yóò já oúnjẹ tó fẹ́ tún gbé ìsìn báyìí kẹwulẹ̀ lọ́pàá lókù ẹ wá gbé ẹ wá pa ṣé búrú tèmi ò lọ́ba àwọn olórí nígbà tó lórí tiwo ò ní sọ pé kí wọ́n lọ gbé ọmọ ọlọ́mọ kan bì kan tọ́yìn náà bá lórí tó jábí amọ́ kò ní sọ pé kí wọ́n lọ gbọ́ ọmọ kan wá bì kan kí wọ́n fò gànà kí wọ́n bọ́ lórí kìí kí wọ́n lọ gbọ́ ọmọ wá bàbá àti wà lálejò àwọn abíyá amọ́ lóhùn abíyá bàbá wa kò lè ní wọ́n lọ gbọ́ ọmọ kan ọmọ wo ni ètí ẹsọ mọ́wájú bàbá àti wà lálejò apájú bàbá àti ihun táìpẹ́ mi jọmọ ni kò ní kó gbóyún jáde pé kí a máa bá ọmọ ọlọ́mọ kan nílùú kan ká máa bá a ṣẹjọ́
wọ́n tó pé àwọn bàbá tí ń wé sàbíamọ bàbá tí wọ́n Ládọjà abíamọ ni wọ́n. ẹ ṣe ń gbọ́dọ̀ wọn tán ọ̀rọ̀ òpònú. tí ọba rán níṣẹ́ wọ́n ti pé wọ́n kọlù rẹ̀ tí wọ́n dà náà. Once again, he who lives in a glass house must not throw stone. Kò sọ́nà kankan tó Olúbàdàn gbàjú ẹ̀mí àti tiwa lọ. So tí tàbí náà bá wá ń kọ́ bá wa lábùkù tọ̀ mi ní sọ́jú báyìí. wọ́n lùmí tí ìfilẹ̀ fẹsẹ̀ méjèèjì yìí rí mọ́ tí wọ́n wá wọ́ mi ọdún Black Maria. Bàbá mi Ládọjà fídíò gbogbo ẹ̀ ló wà o, gbogbo dọ́kúmẹ́ǹtì ẹ̀ ló wà. Sẹ́yìn pé ẹni tó so gbàgbé ẹni tó kò ní gbàgbé. Àrò tó wá táwọn àrò òfin wọn ó tún ní sẹ́ni ó tún ní kóòtù Monday. Gbọ́dọ̀ àwọn kan náà tó yẹ pé àwọn kan náà pè mí tó ní ta ọlọ́wọ́ ẹ gbọ́ àwọn bí pé wọ́n lé oní kóòtù Monday. Kóòtù Monday níbo la ti jọ sọ̀rọ̀ kóòtù? Ta ni mo bá fa wàhálà? Ta ni mo ṣẹ̀? Ta mo ṣe? Ta yẹ pé ó wàá lè wá lù bàbá tèmi kó wá sọ̀sẹ̀ tí mo ṣe fún mi kó o sì pẹjọ́ nílùú bàbá mi. Àfi kẹ́ẹ̀tún wá gbọ́nà tẹ́ gbà jí mi gbé bẹ́ẹ̀ tí máa jí mi gbé. Àwọn fi àjẹmí bàbá Ládọjà ẹ̀yin mo ṣe fọ́nà yìí fún mo mọ̀ pé rí mo sì mọ̀ pé ọmọ ọkọ ní tẹ́ bá rí ẹ̀yìn sí ọmọ ọkọ. Ọ̀rọ̀ náà ló ti sọ tán àsọtán náà lọ̀rọ̀ rẹ ọmọ ẹrú mọ́ sọ̀rọ̀ tán náà ni àsọtán náà lọ́wọ́ rẹ èmi lásán lẹ́wọ́ Olódùmarè mi ò ní sọ̀rọ̀ tán. Ṣé gbọ́ bàbá Ládọjà ẹ̀yin gangan mo mọ̀ ṣe fídíò yìí fún pé kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ wò yàtọ̀ ti fi jẹ mí tí n bá ní tẹnubọ ìyà tí wọ́n fi jẹ mí bàbá Ládọjà mo ń sọ ìyà téèyàn jẹ fóṣù mẹ́ta ṣé mo wá lè sọ́tàn lọ́jọ́ kan. lọ́ọ̀yà Jíbọ́lá US man ajagun gbogbo Muslim Ìlọrin tó bá jẹ́ wípé bẹ́ẹ̀ ṣe káràmásìkí ọ̀rọ̀ Tani Olohun tẹ́yìn sáré ọ̀rọ̀ Tani Olohun lẹ ṣe bá wa sáré àwọn kidnappers tó ń fẹ́ fi Kwara State ṣebùbá tó bá jẹ́ bẹ́ẹ̀ lẹ ṣe bá wa sáré wọn ìbá dáa inú mi ìbá dùn gan kódà kì í ṣe inú mi nìkan inú àwa gbogbo ọmọ Yorùbá inú wa ìbá dùn gan àbá mọ̀ pé yes lóòótọ́ ẹ like peace àgbàlagbà dẹ̀ ní ẹ jẹ́ ní peace lóòótọ́ ẹ má bínú ẹ jọ̀ọ́ bá mi share fídíò yìí ẹ ní gbọ́mọ̀ sí mo fẹ́ kó kan àti emma o àti lọ́ọ̀yà US man àti ọ̀rẹ́ wọn lọ́ọ̀yà Jíbọ́lá mo fẹ́ kó kan gbogbo wọn lára pátápátá ẹ bọ́ síbí ìbàyìí náà ẹ̀yin fúnra ara yín ẹ wo nǹkan tẹ́ sọ nípa àbọ̀dé tí Tani Olohun tẹ́ sọ pé ó ṣe nígbà tẹ́ sọ pé wà ní court àkọ́kọ́ ẹni ó ṣe ẹni ó múra bí ẹ̀sìn ọjọ́ tẹ́ ń kírun ẹ lóun náà ń bọ ifá ẹ ló ṣe bí tẹ̀sìn yín ṣé ó ní ìtumọ̀ ni kẹ́sì tẹ́yìn fúnra ara yín gan gbé lọ kóòtù yẹn ẹ jẹ́ ká fi ìfẹ́ wò dáadáa ṣé kẹ́sì yẹn nítumọ̀ ìgbà táwa ẹ̀ wà lọ́mọ kékeré àti Christian àti Muslim kò sí ìyàtọ̀ kankan láàrin wa gbogbo wa à ń ṣe bí ọmọ ìyá ọmọ bàbá ni àìmọye ọmọ bàbá ilé kéwú tó máa ń tẹ̀lé eégún téégún bá jáde bẹ́ẹ̀ dẹ̀ láìmọye ọmọ pásítọ̀ àìmọye ọmọ ṣọ́ọ̀ṣì ìyẹn ò dẹ̀ sọ pé kán délé kí bàbá wọn máa nà wọ́n ọ̀ kí ìyá wọn máa nà wọ́n ọ̀kan wá máa bá wa jà. tó bá ṣe nǹkan tó ń fi onírìṣà ṣe ẹ wá ní pé ó sọ̀rọ̀ sí Emma ìgbà tẹ́ ẹ fẹ́ kán sọ̀rọ̀ sí Emma kí ló dé tẹ́ ṣe fi Emma jẹ olórí tí ò bá ti fẹ́ kán sọ̀rọ̀ sí òun olórí tí ò bá ti lè gbẹ̀gbin mọ́ra kì í ṣe olórí rárá tó bá ń sọ wípé táwọn èèyàn bá ń ka àwọn nǹkan bí ìjà bí wàhálà nínú ẹ̀sìn nínú Kùránì yín síta kò yẹ kẹ́yìn náà máa fi ṣèwàwù bí ìgbà tẹ́ ń tírẹ́tì èèyàn bí ìgbà tẹ́ ń tírẹ́tì láìvù èèyàn bẹ́ẹ̀ ni mo ṣe rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mo ṣe rí sí lójú ti tèmi ìfẹ́ làwọn bàbá wa fi gbà yín ẹ̀yin jẹ́ kó yé wa clear and direct wípé ẹ kì í ṣe Yorùbá ẹ kì í ṣara wa ẹ dẹ̀ lè jára wa ṣùgbọ́n ẹ fi wálẹ̀ báwọn bàbá wa ṣe fi wálẹ̀ bẹ́yìn ṣe bá wa ẹ má ní wa lára ẹ̀yin tẹ̀yin ò bá tírẹ́tì wa àwa ò ní tírẹ́tì yín. ìjẹ́ gbàgbé pé ẹ̀yin lẹ dá wàhálà tó ń ṣẹlẹ̀ sí Mùsùlùmí ẹ̀yin lẹ dá púpọ̀ ẹ̀ sílẹ̀ ẹ̀yin ará Ìlọrin àwọn ògbó Ìlọrin àwọn oníyàwó mẹ́ta ẹ̀yin US man ẹ̀yin Ajíbọ́lá ẹ̀yin lọ́ọ̀yà tẹ́ sọ wípé Tani Olohun bú èèyàn kan tẹ́ ló bú àwọn èèyàn lára yín. Ǹjẹ́ mọ̀ pé nínú nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ̀yin àti Tani Olohun lọ́jọ́ yẹn ẹ jẹ́ ká mọ̀ bí ẹ̀sìn yín ṣe jẹ́ jàgídíjàgan tó
tí àyè bá gbà yín ni ẹ sọ̀kò pátá ní Ọlọ́run lọ́jọ́ yẹn tẹ́ẹ̀dẹ̀ kílẹ̀mù ẹ̀ pé inú ẹ̀sìn yín ló wà ẹ̀yin lẹ ṣí ìdí ara yín síta ẹ ṣí ìdí muslim síta ẹ̀yin ló jẹ́ olùdarí muslim ní gbogbo ilẹ̀ Yorùbá àti ọjọ́ tí ọ̀rọ̀ Tani Olohun ti ṣẹlẹ̀ muslim ò balance mọ́ lórí ilẹ̀ muslim ò balance mọ́ ẹ̀yin lẹ dá wàhálà sílẹ̀ ẹ̀yin lẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní fún àwọn oníṣẹ̀ṣe ṣe wáàsí ẹ̀yin lẹ ń bọ́ sí online ẹ̀yin lẹ dá gbogbo wàhálà pa àwọn ms bàbá jáde wọ́n ṣẹ̀ wá ń tú Quran wọ́n ṣẹ̀ wá ń tú gbogbo ẹ̀ ẹ̀yin lẹ dá sílẹ̀ ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ sí ní túfá ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ sí ní tú èyí tẹ̀yin dá sílẹ̀ nínú wàhálà yìí ló pọ̀ jù ẹ wá ní Tani Olohun bú ẹ̀ mà ṣáwọn ọmọ Ìlọrin ṣé wọn ò bú Ọọ̀ni rìṣà ni ìbéèrè ni mo béèrè o ṣé àwọn ọmọ Ìlọrin wọn ò fi Ọọ̀ni rìṣà wé ajá even àwọn muslim ní Ọ̀yọ́ state gbogbo ibi tí muslim ti gbilẹ̀ kí náà fi Ọọ̀ni rìṣà wé ní online ṣùgbọ́n àgbà ló lára gbà ìfẹ́ làwọn bàbá wa fi pinlẹ̀ tiwa ìfẹ́ yẹn la dẹ̀ fi bá yín lò tó bá jẹ́ gbogbo nǹkan táwọn àwọn Ìlọrin àwọn muslim yín àwọn ọmọ ọ̀dọ́ yín tán ni wọ́n wà lórí Facebook àtàwọn muslim Ọ̀yọ́ everybody wọn tó bá ṣe nǹkan tí wọ́n fi Ọọ̀ni rìṣà ṣe ni ṣàṣà nínú wọn ó yẹ kó fún wọn ní 10 years imprisonment ọwọ́ yín ló yẹ kí yẹn ti kọ́kọ́ wá ẹ̀yin ló yẹ kẹ́ sọ fún wa pé ẹni peaceful ni yín pé ẹ kì í ṣe oníwàhálà kì í ṣẹ̀yin kọ́ ló yẹ kẹ́ máa múyàn sínú kì í ṣẹ̀yin kọ́ ló yẹ kọ́rọ̀ máa tán nínú yín kì í ṣẹ̀yin kọ́ ló yẹ kẹ́ máa lẹ́mìí ìdáríjì ṣálà ló kọ́ yín bẹ́ẹ̀ ni tó bá yẹ pé lóòótọ́ ẹ dẹ̀ sọ wípé Ọlọ́run kan ni gbogbo wa ń sìn Ọlọ́run tiwa tẹ́ ń sọ pé kò dà yẹn Ọlọ́run tiwa yẹn ó ṣe lẹ́mìí ìdáríjì ṣéyàn lè gbọ́n gbogbo nǹkan tó bá ń ta àbá lára dànù ni tó ṣe gbọ́n dànù ṣá kí ló dé tá a ṣe fìfẹ́ lò torí mo gbọ́ tí bàbá jagun gbogbo muslim mo gbọ́ tí wọ́n sọ wípé àwọn wá láti ọ̀dọ̀ Emma àwọn wá ṣojú fún Emma mo bìlífù pé bàbá Emma gan wọn ò jẹ́ràn yín bàbá Emma wọn ò lè ràn yín nírú iṣẹ́ yẹn no matter how bọ́n ṣe jẹ́ justice tó bọ́n ṣe jẹ́ baristas tó bọ́n ṣe jẹ́ gbogbo ẹ̀ tó torí àgbàlagbà ni bàbá Emma àgbà dẹ̀ máa ń rárá àgbà ni olórí dẹ̀ máa ń rárá àgbà ni kí ló dé tó bá pèèyàn lábì fún wọ̀rọ̀ àádẹ́pà fún wa mọ́ tó bá ń ka gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ àwọn muslim nínú Quran nínú kíní ìwé yín tẹ́ gbé dání àdìtì Quran yín tó bá ń ka gbogbo ẹ̀ jáde ẹ̀yin tẹ̀sí ń bẹ̀rẹ̀ látòrí yín ní Ìlọrin ló yẹ ká máa proof ẹ̀ fún wa wípé kò rí bẹ́ẹ̀ wípé you are a peaceful person kí ló dé wípé ó yí aṣọ ó ṣe bí muslim ṣebí pákájà tẹ́ ń ṣe ní Mẹ́kà àwọn bàbá àti alókọ́kọ́ ń ṣe bí báyìí náà àwọn náà pákájà gbogbo ẹ̀ oníkálukú kan sí nǹkan ti tiẹ̀ ibi tó lódùmarè kún oníkálukú sí lóníkálukú wà ipò ń ṣe Islam rí kò ṣe Islam mọ́ yẹn ìyẹn ò wá sọ pé kó bọ́ sí training of life ẹ̀yin fúnra yín dẹ̀ proof ẹ̀sìn yín pé gbogbo nǹkan tó ń sọ nípa ẹ̀sìn yín kò rí bẹ́ẹ̀ even tó bá ń kà á jáde nínú Quran ìwà yín ló yẹ kẹ́jẹ́ tó ń ká mọ̀ wípé gbogbo nǹkan tó ń kà yẹn o wọ́n kàn ń kà ní ṣàwá fi ṣèwà wò ṣùgbọ́n tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ tó dẹ̀ ń kà bẹ́ẹ̀ kí lẹ fẹ́ káwọn èèyàn máa rò ṣé wọn ò ní sọ pé yes ṣé kì í ṣẹ́yìn fúnra ara yín kọ́ lẹ́ ń léyàn kúrò nínú Islam bẹ́yẹn ṣáwọn ms bàbá ṣáwọn Tani Olohun ló ń léyàn kúrò nínú ẹ̀sìn yín nílẹ̀ Yorùbá àbí ẹ̀yin fúnra ara yín pẹ̀lú ìwà tẹ́ gbé dání nǹkan tó ń kà ó dẹ̀ ń jáde ẹ̀dẹ̀ ń fi wọ̀n ẹ̀dẹ̀ ń bínú pé àwọn tó ń kà jáde ni wọn ò da ẹ̀dẹ̀ wo èyí tẹ̀yìn gbogbo ń ṣe tẹ̀ ń fi wọ̀n lọ́wọ́ ara yín tẹ̀ ń fi wọ̀n tí gbogbo wa ń fojú rí ẹ̀ẹ́dẹ̀ jòkó kẹ́yìn náà wò pé tó bá ṣèmi náà ṣé mo lè gbarú ẹ̀. ẹni tá a fẹ̀sùn kàn yìí Tani Olohun àti àwọn ẹmẹ̀wà ẹ̀ wọ́n kóra wọn jọ wọ́n wọ agbádá wọ́n wé láwàní wọ́n dress gẹ́lẹ́ bí àwa mùsùlùmí ṣe máa ń dress wọ́n wá lọ pàfọ́ọ̀mù ìrun tí wọ́n táìtù ní ìrun pé àwọn ń kírun ọdún ní shrine ní ojúbọ bóyá èṣù ni àbí nǹkan kan àmọ́ tí wọ́n ń bọ níbẹ̀. ó ní ẹrú ni wọn emir ó ní Fúlàní àwọn ní kì í sọba Ìlọrin ó ní emir ìtumọ̀ sọba àwọn kan bíi Magaboji kan ni àwọn ṣẹ̀yàn ọba Ìlọrin. orúkọ mi ni Abdulkadir Adémọ́lá Bọ́lájí Àjàsà tí mo jẹ́ lọ́ọ̀yà fún Ògo Ìlọrin tí mo sì jẹ́ mẹ́mbà Ìlọrin Heritage Preservation Foundation tí mo sì jẹ́ ọ̀kan lára àwọn lọ́ọ̀yà tí wọ́n represent wọn nínú kéèsì
Talọlọ́run Abdulazeez Adégbọlá Talọlọ́run. Bí wọ́n ṣe pe kéèsì wa láàárọ̀ yìí àwa gan wà surprise pé a rí Talọlọ́run ní kóòtù láàárọ̀ yìí, àdẹ̀rí lọ́yẹ̀ ní kóòtù láàárọ̀ yìí, so kò wà represented despite the fact that we have fully perfect service on him. Àti comply with the order for substituted service tí kóòtù ní ká serve through social media and one national newspaper, so àti serve. So after service what is expected of him òun náà ni kó wá sí court kí ó wá defend the allegation tí Ìlọrin Heritage Preservation Foundation tí wọ́n fi kàn án. So lẹ́yìn ìgbà tá a rí fọ́nrán yìí la kọ lẹ́tà lórúkọ foundation wa Ìlọrin Heritage Preservation Foundation sí Talọlọ́run pé nǹkan tá a rí yìí o àwa lòdì sí, a sì takò, kò sì bófin mu, a sì fún ní gbàdéke ọjọ́ tá a fún pé kó fi lọ púùlù fídíò yẹn down kó yọ kúrò ní page ẹ̀, a sì tún sọ fún pé kó apologize sí gbogbo mùsùlùmí àgbáyé. So instead tí ó fi ṣe léyìí ó bọ́ta fún wa ni, ó ní ọjọ́ márùn-ún ta fún òun kéré, ó ṣẹ́ ìpè lóríṣiríṣi, kò sí kan tí ó sọ sí wa, but gbàgbé pé àwa náà lè drag ara wa. Òun náà ni bàbá tó sọ yìí, léyìí tó tún wá ṣe bábánbárì ẹ̀ láìpẹ́ yìí ló tún wá ń try láti confirm pé ntẹ́ ẹjọ́ ta gbé wá kọ́tù òun ti wà aware o. There was a time tó ṣe fídíò tó ń pariwo ẹ ṣàánú mi o, tó ń pariwo gọ́vnà Kwara State, gọ́vnà Èkìtì, gọ́vnà Ọ̀yọ́, gọ́vnà Lagos, gbogbo wọn ó ṣàpè gbogbo wọn kan ṣàánú òun tí wọ́n fẹ́ gbé òun, wọ́n fẹ́ kidnap òun. So I was surprised pé kò wá sí court. Ẹ̀sùn tí wọ́n fi kan Talọlọ́run kò ju pé ó tàbùkù, ó mọ̀kì ẹ̀sìn Islam ní ọ̀nà tí kò bá òfin mu. Títàbùkù tí a mì ní pé gbogbo àwọn tí wọ́n bá rántí a rí pé ní ìgbà tí a ṣe ọdún ìtúnu àwẹ̀ ní ọdún yìí ní February, sometimes in February, ẹni tí a fẹ̀sùn kàn yìí Talọlọ́run àti àwọn ẹmẹ̀wà ẹ̀ wọ́n kóra wọn jọ, wọ́n wọ agbádá, wọ́n wé láwàní, wọ́n dress gẹ́lẹ́ bí àwa mùsùlùmí ṣe máa ń dress, wọ́n wá lọ pàfọ́ọ̀mù ìrun tí wọ́n táìtù ní ìrun pé àwọn ń kírun ọdún ní shrine ní ojúbọ bóyá èṣù ni àbí nǹkan kan àmọ́ tí wọ́n ń bọ níbẹ̀. So wọ́n dẹ̀ tàbùkù ẹ̀sìn wa, wọ́n tàbùkù bí a ṣe ń kírun látara yìí pé báwa ṣe ń kírun kọ́ ni wọ́n ṣe wọ́n fi tàbùkù nígbà tí wọ́n rí tí gbogbo wọn sọ pé Ifá Akíbárú, Ifá Akíbárú, which is everybody náà ló mọ̀ pé Islam àwa mùsùlùmí nìkan là ń kírun tá à ń ṣe Akíbárú, àwa mùsùlùmí nìkan là ń kírun, àwa la máa ń dress tá à ń lo turban tá à ń múra báyẹn. So kò sínú ìlànà àwọn oníṣẹ̀ṣe, wọn ò sì lè mú wá fún wa bóyá nínú Odùfá àbí pé bóyá àwọn tí wọ́n ti kọ̀wé nínú bí wọ́n ṣe ń sin ẹ̀sìn wọn, nínú àwọn scholars tí wọ́n ti kọ ìwé ṣáájú, wọn ò lè múwèé kankan wá tí ó tọ́ka sí pé báwọn oníṣẹ̀ṣe bá fẹ́ ṣe ẹ̀sìn wọn o wọ́n máa ń ṣe Akíbárú àbí wọ́n máa ń wé láwàní tó máa fi ń bọ àwọn nǹkan tán. But surprisingly ìwọ tó ń bọ̀ ta tó ṣerú nǹkan báyìí a week after or few days after ó tún jáde ó wá ṣe bábánbárì ẹ̀, emir ló wá mú sẹ́nu, ó bú emir dáadáa. Àwọn bàbá tẹ rí yìí àwọn aṣojú bàbá wa emir ọba ìlú Ìlọrin. èmi ni Sẹ́ríkì Yákì ọba Ìlọrin. Àwọn ní Sẹ́ríkì Yákì. So ibi tí wọ́n lórí ọ̀rọ̀ kéèsì, so wọ́n ti wá àjọ sí on the 1st of September ọdún tí a wà yìí fún continuation of for further mention. So bí ó ṣe jẹ́ nìyẹn. Dr. Abu Sherif Sẹ́ríkì Yákì ọba Ìlọrin tí mo jẹ́ jagun gbogbo ilẹ̀ mùsùlùmí tí mo sì jẹ́ alága fún gbogbo tí ń jẹ́ Jama'atu Nasir Islam Ìlọrin Emirate. Torí ọ̀rọ̀ ọmọ yìí náà la wá sí, torí àwọn òde bí ẹ̀sìn wọn lakunde nekun walahadin kó wádìí àdínì ìṣàlẹ̀ kálukú pẹ̀lú ẹ̀sìn rẹ̀ ni. Kí ló ń wá ń tọ́ka tí wọ́n ń wá burú fún ìsìláàmù sí? Ó jẹ́ ń tó burú jù. Ó ní ẹrú ni wọn emir, ó ní Fílàní, àwọn ní kì í sọba Ìlọrin, ó ní emir yìí túmọ̀ sọba, àwọn kan bíi Mágàjí kan ni àwọn ṣẹ̀yàn ọba Ìlọrin ni. So gbogbo àwọn ọ̀rọ̀ tó wà provocative
tó lè dá ìjà alẹ̀ tó lè dá wàhálà alẹ̀ ní jáde lẹ́nu ẹ̀ tó sì wà recorded. irú ìgbésẹ̀ tá a gbé àní sọ nínú kínní bí gbogbo ń tá a bá fi jà àìfi hàn yàn ń tá a gbé ń gbésẹ̀ ó ti yé wa. Yorùbá ni wá entertainment ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ comment síbẹ̀ ẹ share ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yóò di sí o. Yorùbá ni wá entertainment ìta gbangba làbẹ́wẹ́ ajílété.